kíní kẹbẹ èkejì kẹbẹ ọsà ẹlẹ́ẹ̀kẹta màlá jẹjẹ tán yìí. Túnjí, are you sure of what you're saying? So sure lórí nǹkan tó sọ. Very very sure. ṣé mo pé bá ṣe lose our previous contract náà nìyẹn ọ̀gá ẹ̀ wá jókòó tẹ́tẹ́lẹ̀ ilé ayé yóò jókòó tẹ́tẹ́lẹ̀ àràgbélayé. ó jẹ́ kó yé mi ṣé mo máa dúró ni o lè jókòó kó yé mi I don't understand. ọ̀gá ṣe rí àwọn ẹlòmíì tó máa fẹ́ lọ gba contract bẹ́ẹ̀ yẹn wọ́n máa síngbẹ́rẹ́ sórí contract ẹlòmíì báyìí wọ́n máa fẹ́ bu àfẹ́kàlàyé fẹ́ náà àròkálẹ̀ náà wọ́n bá kẹ̀kọ́ bí wọ́n ṣe ń ṣe ni wọ́n sọ ọ̀gá ẹ wo ẹlòmíì tó bá fẹ́ lọ gba contract báyìí ó máa létí ìró ni tó máa létí ìró bí lálùdé tẹ́ pé ojú mi ni ẹ wò ojú mi ni ẹ wọ́n ti ṣẹ́jú wọn báyìí pàkó báyìí ẹ máa pé contract yẹn fún wọn ni ẹ máa pé fún wọn ni ẹ ti jókòó tẹ́tẹ́lẹ̀. kò yé mi náà wà tí mo náà ti mọ̀ gbélé kí ni mo ṣe fún ẹ bó ṣẹ mi tó jẹ́ ọ̀ṣẹ́ mi. ẹ sà àgbàlagbà ni. àti inú sí eléyìí. àgbàlagbà ni. inú jẹ́ àgbàlagbà mi ò mọ kọ́kọ́. ẹ fẹ́ sọ pé ẹ ní babaláwo tó lè gbẹbọ fún yín àbí pásítọ̀ àwọn pásítọ̀ wòlíì tó lè di sí ìdìdí tó máa di fún yín àbí àáfàá tó lè hàn tú àbí kàn ṣe tíra fún yín. kí ló máa fi yẹn ṣe. ẹlòmíì fẹ́ lọ gba contract báyìí ẹlòmíì fẹ́ lọ gba contract báyìí wọ́n máa tó bàtẹ́ ni. àtàbẹ̀lú láìjà. prophet mo rí prophet kan tó fẹ́ pọ́ṣọ ẹ wo adóòjàmọ̀ ló gbé sáyà báyìí. ó ń bọ̀ ló ti rí yẹn. adóòjàmọ̀ ló gbé sáyà. ṣé rí. ibi tá a bá dé kí la fẹ́ ṣe báyìí ó ti sùn mí mo ti bẹ̀ gbọ́ bíbí mi ti ráìsì kọjá mi ti bẹ̀rẹ̀. n ta máa ṣe é ṣe lélẹ̀ mo ní bàbá kan tí mo mọ̀. ta ni bàbá tí wò mọ̀. bàbá Ṣubíaró náà ń pè wọ́n bàbá Ṣubíaró ni. báwo. arọ ni ní. ibùdó Ṣubíaró tẹ́lẹ̀ ló sọ ta ló ń já Ṣubíaró ń bò wọ́n wà. bàbá ẹgbẹ̀jì ni ẹgbẹ̀jì Aṣubíaró tó bá lè ọmọ akú láago méjì kò ní dé tí wọn wà kẹ́ni yẹn tó kú. bẹ́ẹ̀ ni bàbá tó bí bàbá Ṣubíaró gangan fúnra wọn bàbá yẹn olóògùn kà ni wọn oògùn ẹ̀ ló pa ó lọ sí oko olóko ló lọ yàgbẹ́ síbẹ̀ kó mọ̀ pé gbẹ tó wúyà náà ń búra sí ẹni ọ̀nà léwu bó ṣe bó nǹkan sí nìyẹn ìdí bàbá yẹn jẹrà ni nǹkan tó jẹ́ ká Ṣubíaró fún ara wọn rìpẹ́ǹtì nìyẹn àwọn òṣogùn kà mọ́ ògùn rẹ̀ lọ́ọ́ ṣe báyìí. mo tó wá ní alọ́ọ̀dọ́ bàbá tí ìdí wọn ọmọ wọn jẹ bàbá wọn jẹ ká bá wá débi sí nǹkan mi kàn lọ́ máa gbélé wa lórí. aláwọ̀ òṣèkà wọ́n sì ikú bàbá wọn ti kọ́ wọn lọ́gbọ́n ògùn rẹ̀ náà ṣe tẹ́ bá ti débẹ̀ wọ́n á kàn sí àwọn fún yín ní tẹ́ bá ti débẹ̀ báyìí ẹ fún mi ní contract yẹn lórúkọ company mi wọ́n á kó fún yín ni àtúwò àti gbogbo ẹ̀ wọ́n á sign check yẹn fún yín ni. mi àwọn nǹkan tí mi fẹ́ ni wọ́n á sin àwọn fún mi báwo ló fẹ́ sin àwọn ṣáà àwọn ò ní jáde nù. ẹ ti ẹ mọ nǹkan kan. ṣùgbọ́n aláwọn sísìn yẹn máa lè díẹ̀ ìwọ ò ṣe bá mi sin kó wá sọ pé lórúkọ tèmi o ti bá mi sin àwọn kọ́ bí contract yẹn fún company mi. ọ̀gá iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni a kì í fi rán ọmọ ẹni àwọn ṣẹṣẹ ló yí sí ju àwọn ilẹ̀ wa ń sọ àwọn tí wọ́n ń sin ojú ara ń kọ́. mi ò mọ̀ pa yẹn. àwọn tí wọ́n ń sin ojú ara ń kọ́ mi ò rí yẹn rí. bẹ́ẹ̀ ni èmi olóyè mo fẹ́ kẹ́ ẹ gbé contract yẹn fún mi lórúkọ company mi. ẹ má jẹnu ẹ má yí ohun ẹnu mi padà. àmì chief engineer Bankole mi ò fẹ́ gba contract. bẹ́ẹ̀ ni ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ̀ bá ti ṣe tán tí wọ́n pín contract yẹn ẹ sáré lọ láì bó o. torí tọ́mọ kan láti ẹ̀dá bá ní àbò yàwèrè ni ó máa yàwèrè ni o àbò síwìn ni àbò fẹ́ ẹgbẹ́ má jẹ́ sọ pé àbò fẹ́ ó máa fẹ́ lóṣìṣì lóòótọ́ ni ọmọ fún mi kí ní kí má lọ sọ àbò fẹ́. ẹ bá ti lò tán ètò ìbòlá. ètò jíjẹ á lò. tó bá ti yá yóò ti yá mi tó bá ti yẹ́gun yóò ti yọ́ rẹ́ mi. kò sígbà tí ò yá ẹ̀mí tu yìí ṣáà máa jí lónà àbí adé máa lọ àbí gbọ́dọ̀ máa lọ. ẹ bá ní ká máa lọ báyìí máa ń ṣe nǹkan kan ẹ bá dẹ̀ ní ká dá ọjọ́ sí bóyá ọ̀la ọlọ́run ló mọ̀ láwọn. báyìí bẹ́ẹ̀ jìnnà ni. kò jìnnà náà bẹ́ẹ̀. sáàdùkú yìí. àdúgbò ibi tí bá wo àwọn 19 lọ kádùúgbò yìí a máa rìn jìnnà gidi gan ni a tún máa wọkọ̀ ojú omi. àwọn tí a lọ wọ ṣe kọjá ojú ìjọba náà. ẹnu náà jáde. mo ní o máa ń rìn jìnnà sí mi ó rí jìnnà ju ó ti rìn jìnnà ju ọ̀rẹ́
ọ̀rẹ́ tó mú ẹ. ọ̀rẹ́ mi kọ́ o. bàbá mi ọ̀gá mi tí wọ́n ń fún mi lóúnjẹ tí wọ́n ò jẹ́ kébí pè mí àti ìdílé mi ni wọ́n ń ṣọ̀rẹ́ mi o wọ́n lè ra mi pa jẹ́. àmọ́ tó wà nínú ẹ̀ ni pé orí ẹ̀ kò ṣògo owó. I'm sorry Atuji bóyá o really explain fún bàbá Aṣọ or something like that. Not that we pay mo bóyá ìyá yẹn ni ó fẹ́ wá jẹ́ ká but àwọn ohun tá à ń ṣe let him know the start the contract tí ó ń bọ̀ lọ́wọ́ wa these days. No. kì í ṣe pé bóyá wọ́n fẹ́ ṣe oògùn owó bẹ́ẹ̀ ẹni tẹ̀ ń wò yẹn ẹnjìníà ńlá tó mọ̀ yẹn ni wọ́n tó lè kọ́ odidi estate kọ́ tó lè kọ́ odidi hotel tó lè kọ́ odidi castle mansion ṣó yẹ yín nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí àmúbọ̀ contract àmúbọ̀ iṣẹ́ ó ń ṣẹlẹ̀ ó ń láṣẹ ní kí àwa pààyàn kó má di pé bóyá ara tó ti ń wọṣọ gidi tó ń wọlé kó má lọ wà kísà ẹnu tó ti ń jẹran tó ń jẹ tọkí tó ń jẹ chicken kó má padà lọ máa jẹ egungun ó kì í ṣe pé bóyá wọ́n níṣẹ́ lọ́wọ́ kì í ṣe wọ́n mọ̀ gbèrú náà là ń sọ. kì í ṣe pé oògùn owó bẹ́ẹ̀ kọ́ ọmọdé ò mọ ẹwẹ́ ó pè lówó ọ̀rọ̀ yìí ò lè yé yín kì í ṣe pé oògùn owó bẹ́ẹ̀ tó ń jí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí fa sọ fún mi tó fi yé mi ni pé ọ̀gá rẹ̀ ó ní ọmọ níta. Túnjí mo sure pé ibi tó náà fẹ́ wà láwa wait let me just talk let me say something. Okay, sir. Mo sure pé ibi tó ń tà náà máa bá ó sọ fún mi pé ká sún ká má bàa sùn something like that you know ó ní mo jókòó tẹ́tẹ́lẹ́tẹ́ I can remember your ó ní yẹ ó tún ní one of the kìnnìkan kan tún lò fún mi. mo ní pé ẹni tí ò bá ti sùn ni ó máa sún ẹni tó bá sùn kò lè sún lálẹ́. ok ó dẹ̀ sọ pé tá a bá dọ̀dọ̀ wọn àwọn kan wà tó máa ń fi kìíní sí ojú contract àwọn kan máa ń fẹ́ bú bọ́bọ̀ tá bíbí ọmọ wọn bá mi sọ o Túnjí there's a mix up somewhere. ẹ jẹ́ kí n come again sir. I don't understand. bàbá bóyá because láti ọdún tí mo ti mọ̀ yín ẹ mú òmùlòmù rí bẹ́ẹ̀ bá ṣe sọ ló ṣe máa ń rí bóyá ẹ understand ṣe rí ọ̀gá mi tẹ̀ ń wò yìí ilẹ̀kùn ni mí mo rí inú wọn mo rúde wọn dáadáa mo súnmọ́ wọn gan ìyàwó kan náà ní wọ́n dẹ̀ ní ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọn dẹ̀ rí abẹ́ òrùlé wọn ni wọ́n wà wọn ò sí ń ta yìí tẹ́ wọ́n sọ pé bóyá wọ́n bímọ síta yìí mi ò understand sir. Túnjí ẹ̀mẹ́ta. etí ló fi ń gbọ́ràn ifá ló fi yé mi pé o ní ọmọ níta orí adé lọmọ yìí kì í sùn ìta ó dìgbà tó bá mú ọmọ yìí wá sínú ilé kí gbogbo ẹ tó di ìrọ̀rùn o. bàbá gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ látara àtúntò nínú yẹn mo appreciate ẹ̀ gan but Túnjí jẹ́ kó yé bàbá wípé I'm happily married mo dẹ̀ bí ọmọ mo bí ọkùnrin mo bóbìnrin ilé mi wà okay ìyàwó mi she's so beautiful and I'm okay with her so bá mi jẹ́ kó yé bàbá pé mo lọ́mọ tí mo fẹ́ gbà mo bímọ síta o I don't know anything about that you know. ọ̀gá èmi náà ti ṣẹlẹ̀ láti ṣàlàyé fún ọ àmọ́ gbà tó sọ pé Ifá ló sọ bẹ́ẹ̀ and ọ̀gá Ifá kì í purọ́ ọ̀pẹ̀lẹ̀ kì í ṣèké o bóyá kẹ́yìn náà kẹ́ ẹ jókòó yẹyẹyẹra wo kẹ́ ẹ ronú bóyá ẹ̀yin àti ó lè ti pẹ́ sẹ́yìn ìgbà tẹ́ ṣì wá ń gbòòrò bóyá ẹ̀yin àti ọ̀kan ti ṣeré kan tẹ́ ẹ padà wọ̀ ẹ̀wọ̀n tó bá padà ti di nǹkan míì ẹ ronú sẹ́yìn ẹ wò ó Ifá ò kí ń purọ́ sá o bẹ́ẹ̀ni ọ̀pẹ̀lẹ̀ kì í dẹ́ ṣèké kò parọ́. ṣé oríire tó ń ṣe kékeré ló máa jẹ́ o wà á mọ̀ wí ìwé tó ti mọ̀ pẹ̀lú kúrò láka ìyẹn kó mà bọ́lá jẹ́ kó bọ́lá jẹ́ kó bọ́lá jẹ́. ṣé èrè ṣe òun lọ́wọ́ kan fún mi mo fẹ́ mọ dáàdì mi pàtó. bàbá tó bí ẹ lọ́mọ ọ̀rọ̀ ńlá ni àbúrò mi tó jẹ́ ìyá ẹ̀ kó tó kú oúnjẹ ló ń tà wọ́n kiri oúnjẹ káàkiri inú Àkúrẹ́ yìí Àkúrẹ́ tá a wà yìí ibi tó bí mi sí rè ibẹ̀ ni mo dàgbà sí àtèmi àti ìyẹn olóògbé àwọn kan wọ́n wá kọ́lé ṣùgbọ́n ó dárúkọ ibi tó ti wá láti Èkó
nínú ìgboro lọ́hùn òun lọ tó ń jẹ fún wọn ó wá dárúkọ fún pé Báńkọ́lé construction company. pé ó kọ ẹni tó ń. àwọn tó wá kọ́lé ṣùgbọ́n wá sọ fún mi pé ẹni tó kó wọn wá ó ní olórí wọn ìyẹn ọ̀gá wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ pé Báńkọ́lé òun lọ́jọ́ ṣe eré ọkùnrin àtòbìnrin tó di pé oyún dé kó tó wálé ayé ṣùgbọ́n Àkúrẹ́ lèmi wà n kò dé kò rí kò tó nǹkan gbé kò ní. Dádì tí èmi ṣe kàwé tí mo mọ kínní mo lè lọ sórí Google kí n tẹ orúkọ company wọn síbẹ̀ bí yóò lè gbé wá àbí kí n tó kàn síbẹ̀ màá lè gẹ́ẹ̀tì àdírẹ́sì bẹ̀ dáadáa yékéyéké. ṣé lórí fóònù tẹ̀ ń lò. lórí aláfọwọ́fà tá a máa ń fà ẹ̀. Báńkọ́lé construction company ṣó máa gbé jáde. tí bá tẹ̀ sójú ẹ̀. á gbé jáde. bẹ́ẹ̀ ni sá. wọn náà tó kó wọn wá lọ́dún yẹn lọ́hùn inú wọn àti ẹ̀ kò gbọ́ lájẹ́ àbúrò mi. lọ́jọ́ máa ń ronú. n kò rò ṣebí wọ̀rẹ̀ ṣebí ògbómìnira kan èyí tó gba ẹ̀ kékeré ló bá jẹ́ wàá tún gbà mí tuntun bẹ́ẹ̀ wàá gbà mí tuntun bẹ́ẹ̀ wàá kà mí. wọ́n náà bèrè mi mo fi ní kí wọ́n aláwọ̀ ìkẹ́ wọlé because I don't want to visit in my house. But I don't think I have any serious face. You know, you. Don't sir. Okay. Ẹ ò mọ̀ wá. Àwa ló mọ̀. Ọ́fíìsì ni wọ́n ti fún aláàdírẹ́sì lé. Àtàkùrẹ́ láti wá. Èmi lẹ̀gbọ́n Bọ́láńlé. Ọmọ Bọ́láńlé ló jókòó yìí. Bọ́láńlé l'Ákúrẹ́. Àkúrẹ́ tẹ̀ tí wá ṣe iṣẹ́ ẹnjìníà ní nǹkan bíi ọdún 18 sẹ́yìn. Bọ́láńlé yìí òun ló sọ fún mi pé ẹ̀yin àtòúnjọ ní nǹkan pọ̀. Nǹkan tẹ́jọ ní pọ̀ lọ́jọ́ kìíní àná nǹkan náà di oyún. Ó lẹ̀ fún òun ní 50,000 pé kò lọ ṣe oyún yẹn. Ó lóun ò lè ṣe oyún yẹn. Oyún náà ló fi bí ọmọ yìí. Abẹ́yẹ kọ́ ni ẹnjìnìá Báńkọ́lé. Yes, chief engineer Báńkọ́lé. Ó ṣe sọ̀rọ̀ fún mi yẹn sá. Irọ́ ni o. No, irọ́ o. Báńkọ́lé. Okay. You're better. Ṣàlàfíà. Báńkọ́lé. Báwo ni? Irọ́ ni o. Kí ló ń ṣẹlẹ̀? Àwọn bàbá ń tiẹ̀ wá bí tó máa bá mi ṣe vibrated block ẹni wá wò. Báwo wà ní ṣàlàfíà? Àdúpẹ́ lọ́wọ́ náà. Mo ti wá at least bíi 2-3 months mo ti bẹ̀rẹ̀ sí wá ní ìdílé. Wo má bínú. Sórí iṣẹ́ wa yìí, ìfàlẹ́nujọ́ mẹ́ta ó kọ̀ rí bákan ni. Bí mo ṣe bàbá tó tiẹ̀ wá ń bí ni mo tiẹ̀ wá wò pé kí n tiẹ̀ get àwọn vibrated block kọ́ bá mi kó wá sí site tí mo ṣe but mo tún wá níṣẹ́ kan l'Àbújá ṣùgbọ́n iṣẹ́ Àbújá yẹn ọmọ lágbára bíi estate ni so iṣẹ́ Àbújá yẹn mo wá sáré lọ mo para ẹ̀ wọ́n ti pè mí fún ti Port Harcourt dọ̀bọ̀ mo wá wò pé jẹ́ ń dákúrẹ́ padà kí n wo mo wá rí pé block ti tán lẹ̀ ẹ wá bàbá ẹ kó block wọlé kó wọ́n bá mi tún ṣe mọ́ọ̀sì òun ló fi rí mi láàárọ̀ yìí àánú Ọlọ́run fi mi lára ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àdúrà mi gbà ni. Àdúrà ẹ gbà lóòótọ́ ó kiri ni ògbóni lọ sí sáìtì. Mi ò kiri o gbogbo àwọn ètò kan gbà yẹn Ọlọ́run in fact o good. Èèyàn gbọ́dọ̀ má good ó mọ̀ pé bọ́lá ṣe dá wa yìí tó ń wò wá lórí dùn ń tọ́lọ́run dá mọ́ mi kọjá bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ sìn débi tí bá wúkọ́ àbí mo lọ gùfẹ́ ó ní tó ń tu jáde wà láàyè ìwọ náà ó mọ pé tẹ̀yìn bá rí bó ṣe rí ìkúrú ni ó máa ká kúrúkúrú èmi gan wò pé máa kàn ẹ̀ pa but ju gbogbo ẹ̀ náà lọ àárọ̀ la ṣe wáyà lè sáré máa tún ṣe yẹn. nǹkan tó ti ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan tá a ṣe ń gbà yẹn
ó ti di oyún. Kí ló sọ? A ní mo ti lóyún sẹ́ẹ̀, mo ti lóyún. Mo ti lóyún o. Bọ́láńlé. Bánkọ́lé. Mi ò gbọ́. Bọ́láńlé. Bánkọ́lé. Ó ṣe kiri náà. A ní mo lóyún, mo ní oyún. Ó dẹ̀ ń jó, ó dẹ̀ sọ pé olóyún òdì rẹ̀ dẹ̀ ń jó. Wá jẹ́ ń sọ kankan fún ẹ, ṣé orí kéèyàn lóyún ilé ayé kó ń ṣẹ̀ṣẹ̀. Oyún tó ń wò yẹn is just a normal thing kéèyàn lóyún. Oyún tó dẹ̀ ń wò yìí kò ń ṣe wọn tẹ́gbọ́n máa ń dédé lé mú lórí dustbin. Ọlọ lóyún mú bí ọmú oyún ní títì. Wá ni mo ti lẹ́yìn. Lóòótọ́ Ọlọ́run lè ní kí n máa kọ́lé fún anybody. Ìwọ ni ó kọ́ ni máa kọ́ fún ọ. Bí ẹ ṣàṣírí fún ọ. Àìwí èèyàn àti kọ́wé fún jẹ́ pé àmọ́ ogún múnà àbáyọ kí ló ṣe é náà. Ṣé o mọ̀ wéè ni? Ẹ tó wà mọ̀ wéè ló mọ̀ wéè náà. Kí ló ṣe tó ṣe báyìí náà? Téèyàn bá lóyún á dẹ̀ fi tọ́ dànù. Ọgbọ́n ní gbogbo ẹgbà ní ayé yìí. Ebi tó ń wò yìí tó wá rí pé o lóyún ṣé o ń gbọ́ mi? Ilé ti kún ọ. Mo lè sọ fún ẹgbà yẹn kojú ọmọ pọ́n mi kìíní kan ṣẹlẹ̀ o. Bó ṣe wò mí yìí mò ń wojú Olúwa o. Gbogbo yẹn scope ni o. Jẹ́ ṣàṣírí fún ẹ ilé ti kún o torí mo fẹ́ kọ́lé sílẹ̀ ní ìbá ń kọ́lé mo ń bá wọn kọ́lé o ọmọ ọkùnrin wa obìnrin wa kò sí kẹta ọmọ kí n sòtọ́ fún ẹ kò sí kẹta ọmọ I'm happily married kí ló ṣe ẹ náà ṣe normal náà kọ́lọ́ lè ṣe o fẹ́ kó ra ọmọ ẹ wá ń sọ bíi pé mo lóyún ẹ olóyún so fucking what. Kẹtọ mo lè má sí i ó possible kò yẹ pé èyí tí màá tún bí fún ẹ yìí gan bó tó sọ fún mi tẹ́lẹ̀ gan pé ó ní fámìlì nǹkan tó sọ fún mi ni pé ojú ọmọ ń pọ́n ẹ why you doing this. mo nígbà ìmọ̀ ní etí ojú ọmọ ń pọ́n ẹ ojú ọmọ ò pọ́n mi níbo mo fẹ́ kó wọn dà sí now stop it now. ó dẹ̀ ń sọ pé kíní kẹta ọmọ wa ìkẹta ọmọ òṣìwò ló wà kí mo fẹ́ fi ṣe. Bankole please. kí ló ṣe ẹ náà ó ti yé mi ó mọ nǹkan tá a máa ṣe ni pé ó máa tọ̀ ọ́ dànù ní títọ̀ ló máa fi tọ̀ kó lé wọ́n láwọn kan wájú pé tó bá dọ́dọ̀ wọn expert lápá abẹ yẹn mi ní fẹ́ máa fún ẹ lórúkọ àwọn kíní ẹ̀ but ìwọ fúnra ẹ ó ti já òde náà wọn rẹ̀ tẹ́pọ́n mọ̀ nípa ẹ̀ máa ṣe 50,000 sí ẹ 50,000 naira sí ẹ òde mọ̀ kó yẹn náà wú díẹ̀ so tí bá ṣe owó yẹn sẹ má fi ṣe nǹkan mi o kó make sure pé o lọ fi tọ́ dànù tó bá dé láyé tọ́ dànù ara ẹ máa fún yẹ wà normal lórí àwọn ọmọ ẹ ló ń kiri àmàlà bọ̀ yẹn máyẹ̀ kọ́ bá ẹbí ní kọ́ báyìí máyẹ̀ kọ́ bá ẹbí kọ́ báyìí wo mo lẹ́gbẹ̀ẹ́ kú tó ń sùn igbó máa rí ẹ létà jà ní tó bá rẹ̀. Bọ́láńlé o. mo ń dá yín lóhùn. Bọ́láńlé lóòótọ́ ikú bọ́lá jẹ́ àwọn ìyá wa ti bàbá wa tó fi wálẹ̀ tó gbọ̀nà ọ̀run lọ ṣẹ́ṣẹ́ ìwádìí bí mo ṣe mú ẹ sọ́dọ̀ láti kékeré tí mo jẹ tọ́ ẹ ò kọ́ṣẹ́ ta ló ṣe freedom fún ẹ o. ẹ̀yin ni. èmi ni èyí ṣe mi Elédùmarè ni torí ló ń kún mi lọ́wọ́ tí mo fi ń rí ṣe fún ẹ torí okun ọmọ ìyá ó lè kò ṣe é já. Bọ́láńlé ọ̀rọ̀ oyún ẹ̀ yìí ó ti sú mi bá wa ó ti sú mi ohun tó wù mí ni pé ọ̀rọ̀ tó ń lóyún lọ gbóyún fún mi ò lè máa bẹ́ẹ̀ kí tó máa bóyún o Bọ́láńlé mi ì lè bọ́ ẹ kí n jẹ bóyún pẹ̀lú rẹ̀. ṣé mi àti Bọ́láńlé má so mọ́ mi má ìrọ̀ Bọ́láńlé o bí n bá ṣe dáadáa tó bí n bá ṣe tó àwọn tó bí wa àwọn rí mi ò lè bọ́ ẹ kí n tó bóyún lọ gbóyún fẹ́ni tó lóyún Bọ́láńlé. ọ̀dọ́ mi ẹjọ́ mo bẹ̀ yín lórúkọ lẹ́ẹ̀ṣẹ́. ẹni tó lóyún lọ gbóyún fún. kí a ní ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. bọ́dá mi ẹ̀ ẹ̀ bọ́dá mi káàkiri ilé ńkọ́ àwọn bàbá mi kọ́ àdúpẹ́ ẹ má bínú pé ẹ bá lórí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ Bọ́láńlé ni ẹ̀wù Bọ́láńlé gọlọtọgọlọtọ ó ṣe ní gọlọtọgọlọtọ kí Bọ́láńlé jẹ́ nùyún báyìí kó wá bẹ̀ tó nùyún. kamari. Pọ́ọ̀lù ló sọ bẹ́ẹ̀ òṣùpọ̀ tí ń ṣẹlẹ̀ báyìí. ṣé máa bọ́ Bọ́láńlé màá tún máa bóyún mo á sọ fún pé kó lọ lẹ́ẹ̀sán ẹ̀ tó lóyún kó lọ bóyún fún. sí bọ́lọ̀ sí jẹ́ nù. bó ṣe jẹ́ nìyẹn. sọ fún mi pé rọ́ọ̀nì bọ̀dé ẹ̀ pa. ẹ dáhùn lóhùn. òótọ́ ni àbí wàá gbọ́ Bọ́láńlé o ṣé o rí ojú tí mo dì kí n tó là ẹrù rẹ tó kéré àti tó fúyẹ́ àti tó wúwo nínú ilé yìí torí pé ìgbà tí mo ń tọ́ ẹ mi ì rí mọ̀lẹ́bí o a máa jẹ a máa mú ìmọ̀ ìwà
kí n tó la ojú yìí kó kó gbẹ̀rù kó. Alani má ṣe bẹ́ẹ̀. Oko kì í wó ruru ká wà ruru. Máa wà ruru bọ̀dá mi. Àbúrò ẹni ṣe ni kò ṣe sùn. Bọ̀dá mi ò ẹgbẹ́ mi ò bójú yín rí. Ṣé mo bójú rí? Ọjọ́ wo la wá lè ta wá gbẹ̀kà yìí lọ́wọ́ yín rí? Ṣé ẹ̀dọ́ bẹ̀ sínú kúlà fún wa rí ni? Ẹ̀ á wá dà fún yín. Èmi ni mo ọ̀sù ni mí o. Ọ̀sù máa lọ ń pè mí ń gbòòrò torí àti jẹ èmi àti Bọ́láńlé. Èmi ò lè gbọ́ ẹ kí tó bóyún. Bọ́láńlé ojú tí mo dì kí n tó là ẹrù ẹ tó kéré àti ìtò fúyẹ́ kó kónú lé. Bọ̀dá mi, mo dẹ̀ ń bẹ́ ẹ̀dẹ́ bá ti sọ pé kí n máa lè bá mi kówó mi tó wà lọ́wọ́ yín. Ẹ bá ń kó 40,000 mi. Mo dẹ̀ ń bẹ́ yẹn dẹ̀ ń yàrí. Ẹ bá ń kó 40,000 mi. Ṣé mi àti ẹjọ́ ń dájọ́ ni? Ṣé o dájọ́ sí mi lọ́wọ́ ni kò yé mi o? Bọ̀dá mi. Ṣé o dájọ́ sí mi lọ́wọ́? Ìwọ náà sọ̀rọ̀ báwo lọ̀rọ̀ 40,000 ṣe jẹ́. Bẹ́ẹ̀ni wà ìgbà mi 40,000 tí ẹni tó fún mi 50,000 tí ẹni. A dẹ̀ mú 10,000 náà. Adé ọmọ ìṣe lọ́ṣẹ̀ yọ̀tọ̀ mi tó mú bí àtọ́ mú gbogbo ẹ̀. 10,000 tó kú lèmi náà ní ká dẹ̀ máa fi owó tó kù tóyún ká máa fi tọ́mọ. Ipe ẹwà gbowó lọ́wọ́ mi wọ́n sọ pé kí n kẹ́rù jáde bá ń kówó tèmi. Ń bá àlàyé sọ pé ọlọ́mọ yín pa. Bọ́láńlé. Ọlá àpò jẹ́ pé ìyá kan bàbá kan ló bẹ̀rẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ èmi ni mo mọyàn lé. Bọ̀dá mi, ìgbà tí mo ká màlá ìmọ̀ yẹn tẹ́ ń gbà lọ́wọ́ mi. Ẹ dúró ná. Ṣé o ṣe ègùlé mi lórí mi? Ṣé wọ́n ní mi ò tó wọ́n ní mi? Àbí wọ́n yàn ní ò tó wọ́n ní mi? Bọ́láńlé o. Bọ́láńlé o. Bọ̀dá mi. Lórí tó wá sọ yìí. Bọ̀dá ọ̀rọ̀ owó tó sọ. Bọ̀dá mi má bínú kó tó wojú yìí. Bọ́láńlé tó bá sunú lè lálẹ́ yọ máa lè. Bọ̀dá mi bá gbọ́wọ́ mi olè. Bá gbọ́wọ́ mi Bọ́láńlé wá jókòó báyìí. Ẹ̀yin máa gbẹ́rẹ́ mi. Bàbá àwọn ọmọ mi ọ. Bọ́láńlé. Ìgbà tí mo dámọ̀lá bí mo ṣe ń bá lọ́ngbà. Kí ni mo tún máa ṣe? Mo dámọ̀lá ń ṣe lọ́ ń gbowó lọ́wọ́ mi. Àfi náà àwọn bàbá mi dájọ́ kò sí nǹkan tí wọ́n gbà tán. Ibi tọ́rọ̀ dé dúró yìí, sùúrù ló máa ṣe. Tó bá jẹ́ mi náà ní bọ̀dẹ́ ẹ̀ máa bínú ju bó ṣe bínú lọ. Adúrú ẹ gọlọtọ̀ yìí. Ọ̀rẹ́ ni fún ẹ lóyún, ọ̀rẹ́ ni gboyún náà lọ́wọ́ ẹ. Ó mà ṣe o. Bá mi bẹ̀ bọ̀dá mi, bá mi bẹ̀ wọ́n, mo ti bẹ̀ wọ́n gbọ́. Àmọ́ bí mi máa bá sọ̀rọ̀. O ti gbọ́? Àmọ́ bí mi máa bá sọ̀rọ̀. Bọ́láńlé 50,000. Well, ó jọgàtì kò jọgàtì. Ọ̀rọ̀ tí ẹ sọ ló fi ẹsẹ̀ méjèèjì tilẹ̀. Ẹ calm down please. Nǹkan tí ẹjọ́ àti ọ̀fẹ́ pé Bọ́láńlé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí tó máa ń ta òkèlè fún àwọn èèyàn tó máa ń ṣiṣẹ́ ní sáyẹ̀nsì tó rí ròmúròmú dúdú báyìí mo understand it. I'm sorry if I may ask Bọ́láńlé comes in where is Bọ́láńlé gbólóhùn àti bàbá Bọ́láńlé ti jọ́lọ́ ní pé ó jẹ́ bẹ́ẹ̀. Bọ́láńlé ti kú. Bọ́láńlé ti kú. Láìsí. May I accept condolence. May I solace the perfect peace. Bọ́láńlé. Táwa ni jẹ́rọ lè rí. Ọmọ tó fi oyún ọgbà náà bí ọmọ náà lè sá. Ọmọ tó fi oyún ọgbà tí ó ti mú kó lọ fún iṣẹ́ yìí. Ọmọ tó bí. Sorry, ẹ jẹ́ kí n get that right. Ṣé oyún yẹn ó bí ọmọ yẹn ni? Ó bí ọmọ mi lẹ́yìn ọwọ́ I don't understand. Sá kò ṣe oyún náà nígbà náà lọ́hùn. Owó tẹ́ ẹ fún nígbà náà lọ́hùn ló fi tọ́ oyún yẹn. Ó wá fi bí jẹ́rù bẹ̀rẹ̀ yìí. So ọmọ mi nìyí. Come closer. Welcome. Oh my God. Oh, that's good. Sit down. Kini, sit down. Feel comfortable. Kí ló kọ́ títí ẹ̀? Kọ́ládé. Mi ò gbọ́ speak of Kọ́ládé. Àdéhùn nǹkan báyìí. Ṣé wàá mọ̀ nǹkan tí ẹ ṣe? Orí lè ṣe fún mi. Thank you so much. Mi ìbá ní kí ẹ̀mí mú Kọ́ládé lọ́wọ́ tẹ́ ẹ.
kò sẹ́ni tó lè mọ́ òun bí ọlọ́mọ. Ẹ jẹ́ kí fojú mi méjèèjì lórí tó wà lówó tí wà lówó dé. Ṣé ń gbọ́ mi? Ẹ sì ṣọwọ́ mú appreciate nínú ọ̀tẹ̀ ti ṣe. Ẹ̀rọ ẹ̀kọ́ abógbẹ́rù kọ́ tẹ̀lé ìwé. Mo gbé wá fà. O gbé báàgì rárá. Okay, no problem. Ẹ̀yin máa fún àkáǹtì fún ẹgbẹ́ títí padà sí àkùrẹ́ títí wá. Ẹ fún mi. Tí mo bá sọ pé o disappoint mi, mo parọ́ mi o. Ọ̀pọ̀ bí mo ṣe láìkẹ́ tí mo fẹ́ mi fún ẹ. O tún ní guts láti lọ ṣe ohun tó ṣe yìí. Ṣé mi tí ẹ wá ní understand level tó gbé mi dé yẹn? In fact, o disappoint me. Tún yẹ kó rí bẹ́ẹ̀ ni, ìgbà wo ló pè mí tí mi lè náà? Dé level o fi wá lọ mọ́ odidi èèyàn jáde wá. Mo ń bẹ̀rẹ̀ o. Firstly, obviously, I'm very, very sorry. Kẹ́tù máa sọ lẹ́yìn. Yorùbá ní ẹ̀gbọ́, wọ́n ní tí iléeṣẹ́ bá ti mọ iṣẹ́ òní pẹ̀lú ìpínlẹ̀. Má fẹ́ kó òní nínú kì í ṣe ní ìbẹ̀. Ìfẹ́ tí mo fi bá ẹ̀rọ àwọn ọmọ sí. Ìfẹ́ tí mo fi hàn sí ẹ̀. Ó mọ̀ pé mi ò lè bá ṣe wá mistake báyìí láyé mi. Ọtí kó tó wá ṣẹlẹ̀ yẹn nígbà tí mi náà rìn lọ síwájú tí mo lọ sẹ́yìn contract tí mo lọ ṣe lákùrẹ́ lọ́dún yẹn lọ́rùn ojú wọn ti contract yẹn. Ó ti pẹ́. Lẹ́yìn ìgbà yẹn ló ṣe mistake yẹn. Àgbà tí ọ̀dọ́ rẹ̀ ti wá rí báyìí wọ́n wá wò pé èyí tá a máa fi ní ká àbíká kúkú ká bá kó wọn ìwọ̀n ó lè mú kó máa understand mi. Kò stop ìfẹ́ tí mo ní sí ẹ̀rọ. Kò dẹ̀ stop ìfẹ́ tí mo ní sáwọn ọmọ mi. Each promise tí mo ní lé wọn lórí mo máa ṣe. And I'm so sorry once more. Èmi náà lè dojú sí ẹjọ́ ìyàwó mi máa gbé. Bàbá mi gbà wọlé bá mi fún àwọn ọ̀rá. Jọba lè kó kí mọ́ mi yẹn. Wọ́n mi yín lè kó jọba lè dáadáa, my friend. Oh, the problem will come in. You are highly welcome. Ṣé àbí nínú máa dùn kí gbogbo ìdílé ìsan family mọ̀ once àbí once gbogbo wọn náà lè tẹ̀. Ìwọ náà ló máa ṣe introduction, ìbọn náà ló fà gbòòrò. Ẹ nà ó. Ó ti wá di tiwa báyìí, mo lè fẹ́ tì sí, ẹ̀dúnlé fẹ́ tì mí sí. Ẹbí mo gbọ́dọ̀ tiẹ̀ sí nìkan, ṣé mo lókè mi lẹ́yìn ọ̀? Ìbéèrè náà ló máa tì mí. Deji! Daddy! Yeah, I want to see you here. Yeah, come please. Kenny! Moyo, sorry! Olúwakẹ́mi Sọ́lá! Oh. Dad. Thank you, my dear. What's up? You're okay? I'm good, sir. I can see. You guys are looking good. You better jáde ni. Dad, you can catch up with friends and all of that. Are you moving to town? Mom, what's up? What's your Nothing much. Money ọkọ̀ tí mo fẹ́ sọ lójú yẹn. Ṣé mo wí pé àwọn àgbàlagbà ló lè máa sọ wípé ohun tá a bá ti bọ̀ nínú ilé wa fábílì kan ní wàá bá ṣe wáyé ló lọ́ falẹ̀. I love you so much. We still got to talk. You know I love you guys. You know I love you so much. You know. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti màmá yìí mo ti sọ̀rọ̀. This young guy tẹ́ ń wò láàrin yín bí this might be lost son ọmọ mi yes mo ní láti wẹ́pọ̀ ẹ̀ sí lóde yìí lọ. Ó máa ru yín lójú bákọ̀bákọ̀ yìí lọ. Mo ń pẹ́ inú ti ń di àti di adult but ẹ̀kọ́ bá mi gbà bẹ́ẹ̀. Yeah, I'm going to ṣé mo lè kọ́ mi? No. Then get it right. Because in a way this boy here, your biological drama will kill me. Bẹ́ẹ̀ ilẹ̀ bí this boy. Ọmọ bíbí inú mi ni. What? Hey. We still gotta talk, okay? Hey, Deji. It's your Deji. Come on. Ṣé
o mọ̀ pé tèmi bá kọjá lọ́wọ́ ló bá di bàbá? Come on, stop that. Èmi àti ẹ̀ máa sọ everybody bá you know. You understand? And nǹkan dẹ̀ wà lẹ́fẹ̀ẹ́ tí mo promise ẹ tẹ́lẹ̀. So, brother, are you okay? One house. But mom, dad, nǹkan tí mo rí kan lẹ́yìn o. Mixing ti wà. Ilé wo náà, ẹ wo dájì. In fact, any kẹ̀kẹ́ doctor fi di ọmọ ẹni di ẹni tẹ̀. So máa lè lé ní. Will you stop there? Kò sí nǹkan tó jẹ́ mix up somewhere like this. Dad not wọn ló bá kú èmi àti wọn ẹjọ́ máa fún ọ̀nà wọn. Fún èmi ni mo bí èèyàn. Tí ọmọ ò bá jọ̀yà jọ bàbá, ẹ̀yin sì ẹ̀jọ̀ mi àìtújọ̀yà yín. Òun náà níbi tó tún jọ̀yà ẹ̀ ó dẹ̀ jọ mí lápá nìkan. Mo ti ṣe gbogbo àwọn everything tó yẹ kí n ṣe. Ṣé ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ ẹ calm down please, ẹ fà mọ́ra. Ẹ ṣe ara yín ṣoṣo ọ̀wọ̀. Okay? Ìwọ bá mi lóhùn tó wà lórí ẹ̀yìn. Bá mi jẹ́ kó gbẹ́rù ẹ̀ sílẹ̀. Kó lè set up room ẹ̀ kó wọ́n lè wà pẹ̀lú wá bí yín náà. Ẹ má worry everything. Mo promise yín. Ẹ wò dáàbò mo máa ṣe. Ẹ jáde mi ní bí ẹ kébù ẹ má bìí sọ. Ẹ ti ní a máa jọ sọ. Deji. I'm fine with that. No, I can't ask you. Deji. Due respect, sir. Bàgì bí lè jẹ́ kó mọ́ lọ́mọ tàbí náà. Ìwọ náà tún go back home. Ìwọ ló máa bá ọ̀rẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀kọ́ wá òkè bá ṣe fi sí òkú. Ọ̀gá, ṣé mo ní pé proposal tẹ́lẹ̀ kí n lọ defend ní Port Harcourt? Ṣé mo ní pé wọ́n ti approve rẹ̀? Wọ́n tún ń jẹ́ pé èmi pé inú àwọn dùn láti fẹ́ gbéṣẹ́ fún wa pé tá a bá ṣe tó bá wú àwọn lórí tá a ṣe dáadáa wọ́n tún máa award another contract fún wa. Irọ́ ni o. Wọ́n ti approve rẹ̀. Wọ́n ti approve. Bẹ́ẹ̀ ni. Àfi bí àlà. Àfi bí àlà. Ṣé wọ́n fẹ́ èmi náà fẹ́ bèrè lọ́kọ̀ lọ́wọ́ náà? Ṣé o submit any proposal sí Abuja? Abuja. No, iṣẹ́ ta ní l'Abuja àti ṣé wọ́n dẹ̀ ti sanwó ẹ̀ fún wa. Soji, wọ́n ti pè mí fáwọn dáhùn l'Abuja. L'Abuja. Owó eléyìí kọjá bẹ́ẹ̀. Yeah, congratulations sir. Congratulations to you as well. In fact, it's called for celebration. This was sticker for your make fún oríire tí àti ẹ̀kọ́ make lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún big contract tó ń wọlé lọ́tún àti lọ́sìn. Fún another one tó máa gbà tá àti ìgbọ̀n pa. Bẹ́ẹ̀ni. Young my brother, thank you so much. Ẹ̀rí pé nǹkan tí mò ń sọ nìyẹn. Mo ti sọ bẹ́ẹ̀ o. Àràgbélayé ẹlòmíín létí ró lọ gba contract ni. Bàtà wa náà jáde sọ̀rọ̀ ara wa tá a wá nìkún ní ẹsẹ̀ wa ṣé ní bó ṣe ń pọ̀ sí. Ṣàmì lẹ́nu o. Ìgbà tó ní mo jókòó tẹ̀tẹ̀ mo wá sùn lọ́wọ́ ní ìjókòó mo máa ń dúró rìn mi ò kì í jókòó tí n bá jókòó ní ibi oúnjẹ. Ẹ̀yin ò mọ̀ pé ẹni tí ó bá ti sùn kò ní í sùn ẹni tó bá fẹ́ sùn síwájú ìlà kò gbọ́dọ̀ sùn. Bọ̀ èmi náà kì í sùn. Ẹ̀rọ gbàtẹ́ ìbẹ̀rẹ̀ tí ń tọwọ́ lébọ̀ ẹni tó bá ti lè tọwọ́ lébọ̀ kó rìn sí òun ló ń sùn tí ó dẹ̀ ní sùn bọ̀ ìwọ́n tó bá ti bẹ̀rẹ̀ sí ní jáde tó fi ti késàrè fún késàrè lọ́tún àtòsí wàá sún síwájú. Ọpẹ́lọpẹ́ máa surprise ẹ ṣọwọ́rí ọmọ pọ̀ sọ kìíní kan níjọ GLK ó wà lórí omi GLK mo ti bẹ̀ ọ̀gá mi mo ti ọ̀gá. Ó ti sú mi o, ilé tí mò ń jókòó sí ti sú. Mo lè sọ fún dad kó bá mi bá àwọn ọ̀rẹ́ wọn sọ̀rọ̀. Ó bá mi wá ṣe mú pọ̀ jókòó yín gan ó ti sú mi interview lẹ́nu lọ́la. Tired. Àti ejò yá mi fún mi kì í sáré fi bo ìlànà kìíní. Wọ́n sọ pé bísọ̀ ti jáde. Shut up, Josh, ṣé o wà òkè ṣá? O kò lójú ni òfin rí náà. Josh, ó máa ń sọ ẹran mẹ́ran kí kọ̀ọ̀kan pa ni. Oh, notice pé mi láìkè rárá, mi ìgbà tí a tọ̀. Mo fẹ́ check result mi. Ókè wá gbé orí mi gbà ní. Àǹtí. Shut up! Ẹnu sọ, mo ti máa ń sọ pé tí bá sọ̀rọ̀ pé yé máa pẹ̀lú sí lọ. Wọ́n bó ṣe wà tó bá ní kí n parí, ìwọ ni màá kọ́kọ́ pa. Mi ò ní jẹ́ ìfà ti gbọ́ bàtẹ́. Tó ń ṣètò nìyẹn. Ariwo ti máa pọ̀ jù. Iṣẹ́ nípa ẹ̀wọ̀, kí ni mo náwó fún? Kí ni mo náwó fún? Àwọn ìjà ẹ̀rọ ni mo wà ní. Mo wà ní klọ́ọ̀kì náà ọ̀rẹ́ mi. Àtúntò ẹ̀ bẹ̀rẹ̀ wá. Promise me now. No, Dejida. Where is Deji? Deji ò sínú lẹ́yìn.
Ara kan tí mo sọ nìyẹn. Ara kan you keep quiet on the top. Ẹ ti gbọ́. Wọ́n máa tó dé náà. Orí ohun tí mo máa sọ fún ẹ tó ojú yìí máa tó dání. Now, ìwọ tiẹ̀. Ọmọ ẹ máa sọ ọ́. Ẹwọ lèjì. Èmi ló ṣe dáàsì. I'm now doing. Oh my God. Ọmọ ẹni ìbájọ́ ni àbáyọ̀. Ìwọ you're such a disgrace to my family. I know now. In fact, I was so disappointed in you. Honestly, so yẹ kó máa ṣe báyìí, ìwọ lórí ẹbí. Níbo sọ̀rọ̀? Ìwọ lórí ẹbí wo? Olórí ẹbí wo níbẹ̀? Olórí ẹbí tó ti gbọ́ ẹ̀kọ́ tẹ̀. Kò ní bàjẹ́. Excuse me, you as a young girl who do the admission àbí bẹ́ẹ̀ kọ́, Ọlọ́run máa fún admission gidi. Ìwọ ti kàwé tó, òun ló lè bá àṣẹ láti lọ sáà. O máa lọ síbi tó dáa, wà wá iṣẹ́ gidi. Ẹ̀rọ ń lọ́wọ́ bí èmi náà ṣe ń lọ́wọ́. Tí kò lọ́wọ́ ni ní orí, ẹ máa rí owó náà o. Now, níbi tí a jókòó sí, àti ìyá yín, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, our club members mi, àwọn tó jẹ́ èèyàn gidi, àjókòó. Lọ́kọ́ ní newspaper yìí ni. I can't believe what I'm saying. Ọmọ kìrìtàbíṣà platform, ọmọ alárùbáríkà, ọmọ ológun ọmọ lọ́ba ní gbórúkọ ẹ̀ jáde kọ́ládé o, ọmọ bá ń kọ́lé o, wọ́n lọ fún ní admission sí Unilag. Yes, wọ́n lọ fún scholarship. Yes, ọmọ mi ó ti ní admission. Yes, as a medicine student, ó máa di doctor láìpẹ́. Ibẹ̀ náà la jókòó sí láti ṣí ọ̀dà péèjì láti wọ́n ti rusticate brother yìí. The same father, ìjókòó náà ni mo bá good and bad news ilé ẹ lórí yìí o. Ṣọ́ọ̀tì ayé ẹ lóde. Ṣọ́ọ̀tì ayé ẹ lóde. Kò mọ̀jọ́ tí lọ 7 good years lórí ọ̀rọ̀ institution. Ó wá dà ọ́. A ní kò má bínú. Kì í má sọ pé kí ni. Má bínú náà. Gbogbo ẹ ti tán. Ẹjọ́ kẹjọ máa tó ti ráyè ẹ̀ sìn tó ti ráyè ẹ̀ lóyún. Ẹ máa ti rí tó bá bì sí níbi òun ni. Tọ́lá. Kí ló wà lẹ́nu tó fẹ́ sọ? Ẹ ṣe kó ṣe kó sọ̀rọ̀. Ẹ dà sí òtún. Báwo kí ló lè fi? Kí ló tó sí nígbà kan? Má gbà lọ́wọ́ rẹ̀. Níbi tó lè. Tí o bá sọ. Ọmọ ju klọ́ọ̀bù lọ. Ó tán. Kí ló dé? Ṣé ń gbọ́? Klọ́ọ̀bù lọ. Ẹ ti rí ayé báyìí. Ọmọ tó bá jáde ti bàbá, ó máa dà fún. Ìjọ kékeré kan tí mo ṣe fún Dèjì, tí mo surprise ẹ̀ máa ṣe fún ẹ. Dèjì, remember I gave you this car key nígbà tó ní admission. Mo ti gbà kọ́ mi padà o. Àmá ṣe bẹ́ẹ̀ ni Excuse me. Gbà Kọ́ládé. That's the gift. Mọ́tò tó máa gbé lọ school nìyẹn. Bá kí kò wọ́ tẹ̀ o. Kí ló dá? Yes, o fẹ́ nà mí. Slow down. Slow down. Mo jó ìyẹn ò sọ pé ọpọlọ mi dàrú. Okay. And besides, ṣe education nìkan. Education is not my way. Daddy. Can't be so. Okay. As in. Ó ń bọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀. Slow down. Mo ní kí ẹ jẹ́ play football. You guys said no. Sporty bet one bet. Get Naija. Mama, shut up. Just get it. I'm done. To hell with you, to hell with the king. I'm done. You're done. To hell with the king, to hell with all. Baba Jebu. My first son, Baba Jebu. What is going on? Dear Joe. Ṣọ́ pé tí ara ẹ̀ gbọ́. Thank you. Ẹ ṣe owó ti jóná. Ọwọ́ ò ní jóná. Wọ́n fẹ́ ta bàbá àtẹ̀jọ́. Excuse me. Bọ̀. I got the car keys. I got the car keys.
bọ̀ ní tí mo ṣe bá yín sọ yẹn ẹ̀ tí ṣe náà sọ̀rọ̀ ẹ̀dọ̀ ọmọdé sí mi náà. Ọmọdé ni mí sísá ọmọdé ni mí. Ọmọdé ni mí. Ó sọ̀rọ̀ pé tí ń kọ́ mo yọ̀ ní gbogbo rádaràda yìí. Àti mi rádaràda kọ̀ òrò rẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ lówó ò bá ná. Tó bá yarọ wá gbé Ọlọ́run ní jẹ́ yára ẹ̀ náwó. Sísá mi. Báwo ni mo ṣe mi ìgbà ètò ìní? Ọlọ́mọjú tó ṣọ́ọ̀bù, wọ́n fáwọn ọmọ tí mo fi sí ṣọ́ọ̀bù yẹn mi gbọ́dọ̀ fọjà dáhùn. Pèmí tiẹ̀ ń bọ̀ nílé mo fẹ́ wá yẹn. Mo fẹ́ fẹ́ jọ mọ́ mi sùn. Ẹ lè believe pé pátí tẹ ní kájọ láti jẹ́ ta mo ti ń bèrè owó aṣọ tẹ̀sán tó ń ta lọ lórí náà. Sísá mi báwo lẹ ṣe ń ṣe báyìí? Sísá mi báwo lẹ ṣe ń ṣe báyìí? Náwó ìkára yín fún yẹ. Èmi náà bá yín sọ ẹ̀rẹ̀ ń yé mi báyìí àkáǹtì nọ́mbà náà bèrè lọ́wọ́ tèmi náà wọlé fún mi lówó. Beauty wọn lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Beauty ẹ̀yin ọmọdé ẹ̀ máa jẹ mí rùn. 25,000 wọ́n dẹ̀ fún ẹ lówó wàá ṣe irun ẹ̀ ọ̀ bá tẹ̀ gbowó oorun o lè lo wíìgì tó ra gbà yẹn. Mo lo wíìgì mo máa ṣe mú dẹ̀ ṣe máa gbowó mọ́tò owó tí máa ṣe fàájì máa ṣe. Sísá mi owó wà lọ́wọ́ yẹn ẹ náwó kára yín fún yẹ fún ọmọdé yìí lówó. Bọ̀dọ̀ ẹgbẹ̀yìn àtọ̀rẹ́ yín ní í sìn mo trust yín o ẹ máa kàn sórí ẹ máa wà sọ́rùn. Kò sí wàhálà máa fún yín ẹ jẹ́ kí ní sìn ní sáré ọ̀jẹ̀rì o káàbọ̀ jàre máa jẹ́. O ṣe ọkọ mi bọ́ o tí fọ mọ́tò yẹn náà. Mo ti fọ náà. Tọ̀dọ̀ mi kọ́. Bẹ́ẹ̀ni mo ti fọ. O gba kitchen. Ẹ ṣì ń gbé ètò ìrà yẹn wọlé náà. Gbé wọlé. Sísá mi ẹ ti gbá ọmọ rẹ. Mo yọ̀ mo rí ẹnu. Ọmọ ọ̀dọ̀ kẹ̀ ní ìgbà pé mi ti ṣàlàyé fún ẹ. Níjẹta ọkọ̀ bá tó tẹ̀lé ra wọn. Ó tẹ́wọ́ pé arábọ̀ làwọn eléyìí bàtí máa yọjú ó di àwọn bàbá arúgbó sọnù tó wà lóko yẹn. Nàbà ni ẹ pẹ́pẹ́sẹ́ o mọ́mí Dèjì ìyá Kẹ́mi ìyá Moyọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ lè tó àwọn ọmọ iye ọmọ tí mo bí náà. Ọmọ ẹlẹ́ kan wọ́n ní mo mọ iye àwọn tí mo bí kò sí ọkàn tó sọnù nù wọn níbo lélẹ̀ tí ń bọ̀ ọba ní ọkọ ẹ̀ ò lè dìnáì pé nígbà kan ó bí ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ ìyá ẹ̀ ti kú àwọn ṣe ní káwọn kú wálé bàbá ẹ̀ mo wá wò pé kò sí nǹkan tó fẹ́ ṣe wọ́n pe chief lónà bá ní ẹ́ ìdíyà ọmọ tó ṣẹlẹ̀ orúkọ kọ́mpínì wa náà fi wá mi kàn kí mo wá fẹ́ ṣe ẹ bá dọmọ pọ̀ máa ṣe kí ni kí ló ní kí n ṣe ẹgbà mi o ṣé àǹtí mi tí mo mọ̀ tẹ́lẹ̀ kọ́ nílé yìí ni àbí sísá mi wọ́n ti pààrọ̀ yín irọ́ ni o wọ́n ti pààrọ̀ yín wọ́n mú ọmọ wa mo rò bẹ́ẹ̀ kọ́ mo mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n mú ọmọ kan wá láti ibì kan ọmọ tẹ́ ẹ̀ mọ̀ rí from nowhere wọ́n dẹ̀ gbélé yín lọ́wọ́ báyìí pé gbà ó máa bójútó. ó jọkọ mi. ó jọkọ yín. ó jọkọ yín gan. ó jọ bí ìmúmu. èkánná tẹ̀ kánná. bẹ́ẹ̀ ni sísá mi ẹ̀dẹ̀ mọ́ mọ́ wá orogún fúnra yín. ṣẹ́ni tọ́rọ̀ yìí bá wá délẹ̀ tán ẹ má pè mí o ẹ má pè mí o ìgbà ni wọn máa pariwo beauty o beauty o ẹjọ beauty náà láyé ẹ fi ṣe nǹkan orogún lè wá fúnra yín. dúró náà ọ̀rọ̀ yóò tí yé mi bí ọkàn tẹ́mi fi gbà kọ́ ni wọ́n fi gbé yìí kò lè rí bẹ́ẹ̀. ṣé mo mọ̀ bẹ́ẹ̀. àṣebá ń gbàdúrà. ṣé mo bá yín ayé ni mo bá yín sísá mi lórí tv yẹn. ó gbàgbé ẹ kò sí wàhálà àti àlọ́dà bá ẹ ṣe tó ti bá ó bá ká ọmọ àgbà. Daddy mi ti lówó báyìí, máa mi ti sọ fún mi. Yìí, olùwà o. Speaker yìí, ìdílé yìí ń ṣáná. 1, 2, 3. Tipátìwá mú bèrè lẹ́yìn tó ṣe dé nípa náà. Ṣáyé fẹ́ ló ní ilé sí. Àǹtí. Ó bá ti gbé sáyé wúwo. Yes, now there, ó lanú lẹ̀. Can you imagine? Ọmọ oko, ó wá fẹ́ kó sínú sí kò ń ṣe báyìí. Òun ká kíni ló rànjú tó fẹ́ kó sínú ẹ̀. Ó wá ń pè mí láti tó lọ náà ṣé bí mo ṣe rí.
mo jọ ẹni tí mo lè ṣe àǹtí ẹ̀ ṣá. Shut up. Àǹtí mi irú ọ̀nà ìpa shut up. Tí bá ti sọ̀rọ̀ kò máa dákẹ́. Ṣé èmi mo lè ṣe àǹtí full like you? Àǹtí shut up. Ní ìmọ̀ kan tó ń dùn ní ẹ̀ ọ̀dẹ̀ ó ti rí ọmọ oko tó yẹ fi ṣàbúrò onígbà mi. Ìdí ọ̀tún lóòrùn. Onígbà kí ni òun wà ṣe nígbà ẹ̀wọ̀n náà? Má tí mo ṣe máa ṣe ìyẹ̀wò ọjọ́ lójúmọ́. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé o ti gbàgbé mo ní o fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ wá ni? Mo ti gbàgbé náà. Kò yẹ kó gbàgbé. Kò yẹ kó gbàgbé. O dẹ̀ wá gbé kí ló fi rìmọ́tì ṣe lọ́wọ́ ẹ̀? Mọ́tí. Ọ̀rọ̀ yóò fẹ́ yé mọ́. Ṣé ẹ mọ̀ pé mo wà very very disappointed nínú ẹ̀yà àti dáàdì mi? Kí ló ṣẹlẹ̀? Come to think of it, ẹ fẹ́ gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ mi. Ó wá jẹ́ fún eléyìí tí mo wọ ọmọ oko jàtijàti tó níran tó ní mọ̀lẹ́bí tó ní láìpù yìí low esteem. Èmi tẹ̀lé mo ń sọ̀rọ̀ tí mo yà nínú Lagos tájọ wa ọkọ̀ lélẹ̀ tí wà náà ẹ wá gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ mi. Who does that? Jẹ́ ká rẹ̀ ní sùúrù jáde. Torí ẹ pé báyìí. Ṣé ò rí níwájú ẹni? Ṣé ilé ló fẹ́ máa fi kọ̀m̀pí ara ẹ̀? Dèjì kí ló máa ṣe ẹ̀ gan-an? Ó fẹ́ fi ilé kọ̀m̀pí ara ẹ̀ ìwọ tí mo bí sí ìgboro Èkó. Jẹ́ ká rẹ̀ balẹ̀ náà ṣé torí káàkì tí dídádì ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. Ìwọ tiẹ̀ dúró náà. Ṣé inú ẹ̀ dùn pé wọ́n tún paná mẹ́ǹdì? Àdúgbò kan ló wá complain last week fún mi. Can you imagine? Kí wọ́n máa bá mọ̀ ẹ̀ tí mọ́tò. Ó ti gbàgbé pé pèsè ni ẹ. Bọ̀ mọ̀ dé lò ọ̀nfẹ́ ìgboro làwọn wà. Lagos lọ bí èmi ti. Àwọn ọ̀ṣun ọmọ ilé ìwé ilé. Ó wá from that place. Báwo ni tiẹ̀? O máa change ẹ̀. My boy, ilé yìí ó máa ní lára gan. Dúró. Ṣebí Bẹ́ńsà ló sọ pé ó fẹ́ Bẹ́ńsà ni màá ní. Ẹ ó yájà lọ. Má jẹ́ ká lọ. Má inú ọkọ mi jẹ́ lọ. Ọ̀rọ̀ máa tó sọ. Ọ̀rọ̀ ó máa tó sọ. Mo máa ṣe fún orí. Mo gbọ́ kó kí ẹ̀rọ pípa inú gbogbo wáyé kẹ́. Ìwọ̀n ni mo gbà ní gbogbo subject lẹ́yìn biology tí mo gbà sí. For me? Mo mọ̀ wé gan. So you are such a brilliant guy. Mo mọ̀ wé gan. Jọ̀wọ́ ò lè fi bá mi ṣe mo ṣàkàn káwé ẹ̀gbọ́n kò yé mi kò wọ́pọ̀ lọ́mi. Even gan mo ti wo ní olúgbà I don't know how to do my wife. Má worry, màá fún ẹ lẹ́sìn but wàá ṣe ẹ̀kan fún mi. Anything tó bá ti fẹ́ máa ṣe fún mi. Bàbá mi bá bọ̀dà Adéjì sọ̀rọ̀. Ìyẹn máa le díẹ̀ bọ̀ tó bá ọ̀pẹ̀ tí bá ti bá ìbá mi lọ́dà mi sọ fún wa kọ́ bí ẹ̀sà tó ní bẹ̀rẹ̀ sí wọn àgbà inú mi àwọn ẹ̀gbọ́n mi. àrùn wo ló rò pé orí gbà ṣé àrùn big daddy ló rò pé orí gbà àbórí ẹyí gbogbo nǹkan wọ̀n lẹ so mọ́tò ìwọ̀n bàbá ńlá bàbá ẹ ògùn fẹ́ pa mò ń sọ̀rọ̀ tún wojú mi ṣé ìran yín lóru mọ́tò ìrì ni bámu kọ́kọ́rọ́ àbúfẹ́ yẹn gbá ìtẹ̀ mọ́ stẹ́rìn lọ sọ fún pọ́pù síbẹ̀ mi ti gba kọ́kọ́rọ́ mọ́tò lọ ò ní sórí rẹ̀ inú ẹ̀ ń dùn àbí ṣé o fẹ́ gbé mọ́tò lọ sukùl fẹ́ lọ ṣe dorí mẹ́ àbí o fẹ́ lọ pop champagne yẹ ó tó wájú mọ́tò bá ọdún máa kọ́ ẹ lẹ́sẹ̀ kọ́ ẹ lápá kọ́ ẹ àbórí ẹ̀ sọ fún pọ́pù sí pé mo ti gba mọ́tò you are very stupid o mọ̀ wé dúró àbí o lè ṣe yín. ẹ dúró ọ̀sán. Hello? Ó ní bọ̀bọ̀ dráìvà yìí wá pàápàá. Ó máa ń lẹ́yìn láti máa dìlé mi. Nọ́mbà ẹ̀ ò tún lọ.
ṣé mi ti pẹ́ jù báyìí o ti kúrò ní látẹ̀ní dúró níbo ni mọ́tò wà. bọ́dá Dèjì ti gba kọ́kọ́. kí ló sọ. wọ́n ti gba kọ́kọ́. irọ́ ni o bí o ṣe fún ní kí ló dé ṣe bí wọ́n ti fún ẹ already. náà wọ́n sọ pé àwọn fẹ́ fẹ́ jáde ni. àǹtí mi wà ń bí. àǹtí mi ó ti ṣẹlẹ̀. kí ló dé ó ti ṣẹlẹ̀. sọ̀rọ̀ náà. Dèjì ti last date. irọ́ ni o. àǹtí mi. Ibo ni ibo ẹgbẹ́ one express èjì àgbẹ̀. Fóònù àti mo rẹ̀ nípa ẹni ṣàṣàmẹ́ǹt. Èyí ò ní kó má jinú wá tẹ̀ jẹ díẹ̀ tó bá jinú tó wá jẹ́ ló máa ṣàṣàmẹ́ǹt. No. Pé assignment lecturer rẹ̀ kò ṣe máa ń ṣe lecturer rẹ̀ ò gbọ́ kankan. Ṣé wọ́n dìgbà tó ń jẹ ìbá tuntun? Ó lè jẹ́ fún máa ń tẹ̀tí wa ókè. Ebi ń pè mí máa jẹ eléyìí o. Kò sí wàhálà ọmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ kémi jẹ yìí máa bẹ̀rẹ̀ sí noodles ó lè jẹ rice ló fẹ́ fẹ́ ṣé kí jẹ́? Iye pépà rẹ̀. Ọ̀dà kò sí wàhálà. Ìṣẹ̀lẹ̀ o ṣé kí bẹ́ẹ̀ gẹ̀ tó mi ni ló ṣẹlẹ̀ ló ṣe ẹnu kẹ́mi ló ṣe ẹnu ló ṣe ẹnu. Kẹ́mi kí ló ṣe fún ó lè lè pè bí mo tẹ̀ wá lu yóò ṣe kọ́kọ́ fún Kẹ́mi mọ́mì Kẹ́mi kí ló ṣe fún ó ṣe kọ́kọ́ fún Kẹ́mi mọ́mì. Kẹ́mi Sọ́lá, in fact, ó bá kó jẹ́ lára mi. Kẹ́mi Sọ́lá. Ní ṣe látàwọn ọmọ ìjọba ń bá wọn. Dáàdì, mọ́mì, àríwó eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ rẹ̀. Ẹ bá ṣe sùúrù Ọlọ́run ló fún wa Ọlọ́run ló gbà á gbogbo ilé ìtẹ̀ ń ṣe yìí wọ́n tún wá jẹ́ kó mọ máa fẹ́ tiẹ̀ tí dájẹ́ yìí ló yẹ kẹ́ ẹ ṣáì láti calm mọ́mì down eléyìí tí wọ́n ń sunkún tí wọ́n ṣe gbogbo eléyìí ó má jẹ́ pé nǹkan tó máa padà máa fẹ́ tì í ẹ jẹ́ ká gbà fọlọ́run ẹ jẹ́ ká gbà fọlọ́run ó lọ́n ṣe fẹ́ ẹ̀yìn òun ló fún wa ọ̀dọ̀ ẹ̀ náà ló ti wá ọ̀dọ̀ ẹ̀ náà ló padà sí ní sùúrù ẹkùn tí ń pọ̀ jù. Pastor Mrs. really appreciate you for appreciating things we love for coming and intention ló ń dùn sí. Ṣùgbọ́n nǹkan tí mi gbọ́ máa ń wò lórí orí ìtàgé wọn ní ìbànújẹ́ ni fún ilé kan àwọn ẹ̀ tó jókòó tọmọ ẹ̀ kó lójú ẹ̀ I don't think we may experience it. Ẹ̀yin àgbà náà lè sọ wípé ọmọ tó bá máa sinmi kú ní kú lójú ẹni. Kí ló dé? Ẹ wá fomi jẹ ẹ sọ yẹ di kókó tẹ̀ mú. Bí o kàn máa ń gbé mi lórí mú lórí lálẹ́ wọn tí ò ní rò ó. Ọmọdé ní
sí lọ́mọ ìbànújẹ́ fún mi ọmọ tó dúró ṣọṣẹ́ ó jẹ́ pé bí kò bá ti yọ̀rọ̀ ọkàn báyìí gbà ló bàtà rẹ̀ kan dá mi lọ́rùn wọ́n á dé títí tó tọ́jú ọ̀rọ̀ tí ó lè dàbí tẹ́lẹ̀. ìyẹn tó dún ẹni mo kẹ́mi tó tó fi kẹ́mi dá mi lójú wọ́n pa kẹ́mi bí iná àwọn ìyàwó wọn dájú o. Sísá mi mo mọ̀ pé ìjù ọ̀rọ̀ yìí nínú ó ní ọwọ́ àwọn èèyàn nínú àwọn ọ̀ka èèyàn dẹni àwọn enemy of progress àwọn náà ṣiṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni ìjọ lọ́wọ́ nú kòkò ní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣáwa nìkan ni bí ẹ bá kọ́kọ́ jẹ́ ṣùgbọ́n o èyí mọ̀ pé gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ yìí bọ́lá alẹ́ bá ní kó dáa fún ọ láàárọ̀ ò ní jẹ́ kó dáa fún ọ bọ́lá ọ̀sán bá ní kó dáa fún ọ nílò ní jẹ́ kó dáa fún ọ àwọn náà máa fojú sunkún ọmọ ni àwọn náà máa dúró àti beauty kí ló dé beauty kí ló dé jẹ́ kí n ṣépè fún ọ sísá mi kí n má ṣépè fún ọ tító ẹ jọ ókè nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀yin lẹ wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ṣépè fún àwọn tó ṣe burúkú tó bá lé mi ní àwọn olórí burúkú tó bá lé mi ní èmi ní ìdájọ́ ìṣàjẹ́ rárá ìṣàjẹ́ tí kì í parí fún mi ẹgbẹ́ òṣèlú ajé ti sáré kó ṣe ìwádìí ẹ̀ lọ́wọ́ ìwọ náà ìjọ kìíní àná tí tó bá pé wọ́n mọ̀ mọ́ kó wà balẹ̀ jẹ́ tí mo sọ tí mo ṣe bí ẹni pé mo jẹ́ èèyàn gidi tínú mi wà ń bẹ̀ mo máa ń tún mi ti wà ló pé wọ́n ṣe gbà kí lọ́wọ́ ọmọ mi ká máa bá olórí ẹbí du ogún bàbá rẹ̀ ká ní mo tiẹ̀ wá dàbí ogún o máa gbọ́ mo bá pe mẹkáníìkì pé kí ti wà lọ́wọ́ ọmọ àlè tó wá da lérú mọ́ mi lórí yìí o mo bá ní kí mẹkáníìkì bá mi yọ bírèkì tí o máa jẹ́ alágídí ọmọ tó fi ti ẹ̀kọ́ bá mi alágídí ọmọ tó tún lọ gbà kọ́kọ́rọ́ rí mọ́tò pọ̀nú ọgbà àwòjúmọ́ iná ni bẹ́ẹ̀ ni. Sísá mi mú mà níkà o kó tí a gbó àṣekì rárá. mọ́mọ́ ẹ̀yin lè bá ṣe ìdèjì jẹ ẹ tó mú kẹ́mi ẹ báwo ni kíkà mi ṣe jẹ. kẹ́mi yẹn máa ṣàlàyé fún ẹ kò dé akọ́mọdé lọ́kàn jù ẹ o. àti ìyẹn ní sùúrù ẹ rọra sọ̀rọ̀ ní tẹ́lẹ̀ yìí ló pariwo. ẹ ti ń kà ó. rárá èdè ní ìdí ìṣàjẹ fún ẹ ti ń kà ó. àwọn ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ ní. Bàbá ló fẹ́ ní ọ̀rọ̀. Beauty. Sísá mi máa pè mí pẹ́ sọ. Oúnjẹ tí ọmọ èmi àti Kẹ́mi ti jọ jẹun. Ó dẹ̀ sọ fún mi pé mọ́mí àmọ́ òkè. Ó dẹ̀ ti fi kílà dry. Òun oògùn èkúté ni ó ṣàmọ́ kí wọ́n gbọ́ díẹ̀ sí ìjọba ẹ̀ kókó máa bá tiẹ̀ lọ. Ó yé dalé ìrú. Ó ṣètò lọ jẹ́ nìyẹn o. Sísá mi, ẹ bukú o. Ẹ kò rọ́mọ yẹn kékeré bẹ́ẹ̀ ni. Àwọn ọmọ oko tó ń gbé láti kékeré náà ti sèwọ́n ní kòkó àgbo. Bẹ́ẹ̀ ni, ṣé bó ṣe wà yẹn, a máa wọ́ babaláwo tó gbóná. Wọ́n máa kọ́kọ́ wá ìdí agbára ẹ̀, wọ́n máa bà agbára yẹn jẹ́. Kéde máa wo ẹwà àwọn onísinimọ́ yẹn. Ewu nǹkan tó máa ń ṣe, ṣé bẹ́ẹ̀ náà máa ń wo Yorùbá náà. Wọ́n ẹ̀yìn òkú ọ̀run yẹn máa débẹ̀, ó máa pààrọ̀ oúnjẹ yẹn síra wọn. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Òkú ọ̀run yẹn ló lọ pé Kẹ́mi pé kí Kẹ́mi wá jẹun. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ṣé mo ṣẹlẹ̀? Ṣé ẹ rí ìyá ọmọ yẹn tó wà lẹ́yìn ọmọ yẹn? A máa pa, ó máa tún ikú yẹn kú. Ẹ̀ẹ̀kan ló kú bọ̀ tá bá fi máa pa bí ẹ̀mí jẹ mẹ́ta. In fact, kill and dry tó pa Kẹ́mi yẹn, òun gan máa dry. Ó máa dry. Torí ẹ̀ pé mo lò sí ni olójẹ́ kó máa ṣe rubbish tó ṣe yẹn. Ẹ wò, màá mú yín jáde. Sísá mi yín náà dá sí mi. Sísá mi ẹ dá sí mi. Tí bá sunkún débi ẹ̀rín ni mo máa bá jáde. Ṣé màá máa wò yín kẹ́ máa sunkún ni? Ẹ wò, mi ní wò yín rọ̀. Màá mú yín jáde. Babaláwo yẹn gbóná. Bàbá yẹn gbóná. Olórí burúkú ọmọ tó kó wá balẹ̀ jẹ́. Ṣèbí kú ẹ̀kọ́ tó kú yòó tẹ́ lọ́rùn. Wá tuntun pa. Ẹnu ojú yín. Ó fẹ́ tún ikú yẹn kú ni. Ó dẹ̀ máa kú. Mi ní wò yín kẹ́ máa sunkún náà. Nítorí àwọn àlejò tó ń bẹ nínú ilé mi.
ẹ̀rù bà mí náà ní jẹ́ pé mo lé la máa jókòó. nǹkan tó ní kálukú bá wà ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ nítorí rẹ̀ ni o ṣe pé ìwọ́ta. gẹ́gẹ́ bó o ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan mi wà ń gbọ́ èyí. bàbá ṣe rí sísítà mi tẹ̀ ń wò yìí wọ́n yọ bọ́ta ni o kò yẹ kán tí jáde ó bá ṣe múra ọ̀fọ̀ ṣẹ̀ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni ọmọ wọn kan já láìsí torí ọ̀rọ̀ yẹn gangan ni mo ṣe mú wọn wá mo sì ti ròyìn yín. bàbá ẹ mọ̀ dojú tì mí o mo sì gba àwọn orúmọlẹ̀ gbọ́ lára yín. ṣé àǹtí mi tẹ̀ ń wò wọ́n bọ́kọ wọn jìyà o wọ́n bọ́kọ wọn jìyà gan ọ̀sán kò orúkọ ṣàdédé ni wọ́n gbé ọmọ kan dé bẹ́ẹ̀mi ṣe délé wọn bá tẹ̀ ní à ṣé ẹ ní ọmọ ọ̀dọ́ ni wọ́n ní à àwọn ò lọ́mọ ọ̀dọ́ pé ọmọ ọkọ àwọn ni ọmọ ọkọ yín bíi ti báwo. ọkọ rẹ bímọ síta. bẹ́ẹ̀ni mo ṣe rí nìyẹn o bàbá. àwọn ọkùnrin mà níkà o kó obìnrin báyìí ní jìyà ká dẹ̀dẹ̀dẹ̀ lọ fún ẹlòmíín lóyún. ntọ́kọ wọn ṣe nìyẹn o ntọ́kọ wọn ṣe nìyẹn o wọ́n bá gbé géńdé ọmọdé wọ́n gbé géńdé ọmọ káwọn mọ́lé mo dẹ̀ sọ fún wọn mo ní ogún lẹ́fà lẹ́sẹ̀ pẹ̀lú géńdé tẹ̀ gbà yìí o. ó sọ bẹ́ẹ̀ o. ọmọ wọn rìn lọ ni. bàbá kò rìn lọ ni mo fẹ́. kódà kò rìn lọ ni o. bẹ́ẹ̀ bá fẹ́ kó sínwín wọjà báyìí ọ̀sán kò orúkọ báyìí ló máa sínwín wọjà. ìmọ̀ nítòyìn bàbá nínú kórìn lọ tí mò ń sáré kiri yìí ọmọ kan bó ṣe nà mọ́lẹ̀ tí egun ẹ̀yìn kan nù. ìyẹn nínú àwọn ọmọ rẹ. bẹ́ẹ̀ ni ètò wà burú já inú ẹ̀ ìkan fò sánlẹ̀ ló bá kú. mo wá wò pé lórí ilé àlàyé tí mo wà náà àfi kí nǹkan ṣe kórìn lọ. sórí tá a bá ní ká wò ó dáadáa ọmọ òun á ní mádàrí kan lára bẹ́ẹ̀ ni sórí tọmọ bá ní mádàrí kan lára bẹ́ẹ̀yàn bá ṣe ń sàsí tó ń ro ebi rò báyìí aburú àsì máa jálọ aburú lórí ẹni. ṣùgbọ́n torí èyí tó kù tá a ṣe bá a bá lè ju ẹbí yẹn tán bá a bá ti gbọ́n lẹ̀ sí àbájáde inú yàrá rẹ̀ sí ìta àbí bẹ́ẹ̀ bá lè gbọ́n lẹ̀ bó bá lè dásẹ̀ mọ́lẹ̀ kọjá báyìí ló bá tán sórí gbogbo agbára rẹ̀ gbogbo mádàrí kan ara rẹ̀ báyìí á sì di wẹ́ẹ́. mo fẹ́ rú yún bàbá. irú yún. oyin gẹ́gẹ́ ni mo fẹ́. ló bá tán sórí kò yé àwọn ọkùnrin ni wípé nínú odùfà kan làwa ti kọ inú ọ̀yẹ̀kú méjì ó ní ọ̀kan ṣoṣo báyìí lóbìnrin dùn mọ́ nílé ọkọ tó bá di méjì àdòdòwú tó bá di mẹ́ta àdẹ̀ta túlé tó bá di mẹ́rin àdìpọ̀ lórí mi èmi mo rí ọ tó bá di márùn àdìkà tó bá di mẹ́fà àdàjẹ́ tó bá di méje àdì ẹlọlé ẹlọ pèyálé wa wá tó bá di mẹ́jọ àdì ìyálé wo oníṣẹ́ kan kò lábọ̀ ọ̀kan tó bá jẹ́ aṣọ ọkọ wa ló ń ró kiri tó bá di mẹ́sàn-án àdì ìyálé ló fi rú eléyìí ṣọkọ wa lọ́wọ́ tó bá di mẹ́wàá adilé lọkọ wa ń jókòó sí tí wọ́n fi ń wá wá. àmọ́ dàkún ó ní ìkìlọ̀ rẹ̀ ni pé ẹni ọmọ kọ́mọ kò gbọ́dọ̀ dá kọjá o yàtọ̀ sí ọmọ tá à ń sọ yìí. ọmọ náà ní ọ̀dà kọjá. ó bá tán tó o bá ti lè ṣeun oògùn lélẹ́yìí èmi ni ó gbórúkọ mi ni èmi ọmọ tó burá rẹ̀ mi ọmọ Òṣogbo olódò ọmọ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ata là ń lọ ọmọ òtòṣì òyọ́ mẹ́rin nìyẹn ọmọ bẹ́ẹ̀ ni ẹ̀ṣọ́bù lọ́jà àríwá ata oògùn ló fi ń ṣeré yìí. bàbá ẹ fọkàn balẹ̀ àǹtí mi máa fún yín ní owó tó tó. owó ìwà ó láti ṣiṣẹ́. ẹ lọ fọkàn ara yín balẹ̀ ẹ lọ fọkàn ara yín balẹ̀ wo ló bá ṣẹ́gun ọ̀tá ló rẹ́yìn òdì bẹ́ẹ̀ ni máa wá yan awo. ó bá tán máa wá yan awo. kódà mi ní tí ìgbowó lọ́wọ́ rẹ ńgbà ń bá parí iṣẹ́ òun tó bá wá padà. bàbá ẹ dákun kò lẹ́rọ̀ mo fẹ́ o. kò lẹ́rọ̀ ọ̀rọ̀ fòfó mi ń ṣe oní kò jẹ́ rí. bàbá ẹ ṣe o. ògùn abẹ́nu gọ̀ǹgọ̀.
fún Adékọ́ládé ìlú ìtìbò ẹ̀yin pé bí ọ̀tí lọ́mọ ìṣẹ́ ó dé pé fíìmù wọn àti kẹ́mi bàbá àwọn ti mọ́ wọn lára ó ní ẹ̀ṣà náà Kọ́ládé. Antimoyo! 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 Mami! Antimoyo! Kí ló ṣẹlẹ̀? Antimoyo! Ẹ̀dájúlá! Antimoyo! Mọ́yọ̀! Antimoyo! Kí ló ṣẹlẹ̀? Láti ẹ̀yẹ ẹ̀dájẹ́ mi. Mọ́yọ̀ kí ló ṣe fún mi? Ìwọ́pọ̀ yìí kí ló ṣe lẹ́yìn? Antimoyo ẹ̀dájúlá! Ẹ wo bí! Mọ́yọ̀ ọkọ mi jọ. Antimoyo ẹ wo bí! Àǹtí mi báwo lẹ́yìn náà ṣe ṣe? Báwo lè ṣe ṣe kò yẹ kéje kó máa sùn pọ̀ pé ìrìn wọn ò yẹ kó papọ̀ nù yàrá ìyàrá pọ̀ nù léyìí náà. Ta ló yẹ kó tọ́jú ọ̀run lọ́jọ́ kú? Tí ò bá ṣe ọmọ àlè ọmọ àtọkọ wa balẹ̀ jẹ́ yẹn. Tẹ́wá ní ó wọnú ilé lọ pọ̀ fẹ́ lọ jí. Kí ló lọ jí fún? Kí ló lọ jí fún torí Ọlọ́run àǹtí mi? Ẹ kí alẹ́sì gan, ẹ má bínú pé mo sọ pé ẹ kí alẹ́sì gan. Ẹ ti kí alẹ́sì jù lórí ọ̀rọ̀ yìí. Kí ló dé náà? Beauty. In fact, ó lè gbàgbọ́. Mo ti lé ọmọ títí lójú àwọn ọmọ yìí. Ẹ dé fẹ́ gba bá wọn wí ṣùgbọ́n yóò kí fẹ́ bẹ́ẹ̀ kí ẹ máa náà ti dàgbà jù wọ́n ti dàgbà jù. Ó wò pé ó yẹ kí ọ̀rọ̀ ẹnu náà tó fún wọn ni. Gbogbo èrò ọkàn mi nìyẹn. Ó lè blame mi. Àǹtí mi àti pé mo blame yín o àti pé mi blame yín nǹkan tó máa ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ báyìí o. Kò rí mi báyìí. Abẹ́gẹ́ ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ nù ṣọ́ọ̀bì ò ti ṣe tó máa ṣe báyìí. Sísá mi àti ká jáwọ́ lórí ọ̀rọ̀ báyìí kí nǹkan máa ṣe àwọn tó kú kan wọ̀nyí lọ́wọ́. Beauty. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín o. Beauty. Ibi tó ṣe mistake nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kí n jáwọ́. Mi ò ní jáwọ́ o. Mi ò tiẹ̀ lè jáwọ́ ni. Inú wàhálà yìí, Enídèjì, ìlóde tó fọ̀ parí, odidi ọmọ tí tó jẹ́ tí bá ti rí báyìí, inú mi máa dùn pé mo ní géńdé tó máa gbẹ̀yìn mi. Ìwọ náà wo inú rẹ̀, ó ní ìkíní lóde ní àná, ìkejì ló ń datọ́ yìí. Ṣé màá lajú mi lẹ̀ kí tálùbọ̀ yẹn kó wọ agbóhùnrere wo náà gbé wọ̀? Sísá mi, ẹ ti lajú lẹ̀ tálùbọ̀ ti kó wọ rẹ̀ Dèjì kan lẹ́sẹ̀. Spanakọ̀ ìdírelé ó ń fọ̀ parin Kẹ́mi ó dé ní àná àbí ẹ wo mo yọ ó ń datọ́ ẹ wá sọ pé ẹ lè lajú yín lẹ́kì tálùbọ̀ ti kó wọ eléyìí ọ̀rẹ́dì sísá mi àfi kẹ́ jáwọ́. Mi ò jáwọ́ ibi tó bá mọ̀ tó tún gbópọn ó ní kó sọ fún mi. Mi ò jáwọ́. Beauty, má dalẹ̀ bí kò má dá mi dà. Báwo mi ràn ọkọ ìyá yọ torí Ọlọ́run mo ti bí i. Má dá mi dà. Ó ti sọ́kàn mi. Ó kàn pàǹtí ẹ̀ nì. Má dá mi dà. Mo ń gbọ́ ẹ o. Mo rí mi bí mo nínú àtọ́ láṣọ. Ó kárí ọkọ ìyá. Màá pe ọ̀rẹ́ mi bí mo. Iye ọ̀nà tẹ bá fẹ́ kó mú adé ìbẹ̀rẹ̀ máa dé báyìí. So promise me. Promise me. O ṣe o. Àmọ́ ẹ̀yin náà máa wá promise náà ṣe kọ̀ọ̀kan fún mi. Kí ni? Bàbá wọlé sí ẹ sọ fún mi pé máa jẹun. Oúnjẹ ò lè lọ. Irú tí oúnjẹ ò lè lọ. Ẹ lè jẹun. Tẹ́lẹ̀ ti jẹun nígbà yẹn. Má jẹun. Ẹ máa jẹun. Bẹ́ẹ̀ ni. Kò ní jẹ́ pé máa tún fún mi ní mi lára. Dáadáa máa tẹ́ lọ́rùn o ṣe ọkọ ìyá. O ṣe ìwọ náà ní kó bànújẹ́. O ṣe ọkọ ìyá. Inú ilé dúdú jù. Ojú mi ò ṣe lójú. Mi ò bá mi ò rí náà. Nǹkan ṣẹlẹ̀. Ló ṣẹlẹ̀.
kí ló dé? Ìyá mi ò rí náà. Kí ló ṣe? Mi ò mọ̀ o. Kí ló ṣe? Mi ò mọ̀ o. Kí ló ṣe bá ọ sí? Àwọn tó bá òun rí wọn. Ọmọ lórí náà bí o tó bá òun rí wọn. Ìyá mi ò rí náà. Ọlọ́mọ rí wọn. Kí ló ṣe fún? Mo ní dábàá mi bí o. Ó ṣe mo lórí débi. Díẹ̀ tó ṣe. Lọ́dẹ gbà mí tó. Sọ́tọ̀ lẹ́ni inú ìbí àti ìkọ̀mọdé ọ̀. Lọ́dẹ gbà mí tó. Mo ṣe ti wá dábàá. Mo lórí débi. Lọ́jú. Mi ò rí náà ní ọ̀nì. Mi ò rí náà ní ọmọ náà. Sókè, ó máa wá òkè. Èmi àti ọkọ̀. Báwo mi náà? Àbẹ̀ orí ẹ̀. Mo bọ̀. Ọmọ rẹ̀ là bàbá mi ò rí náà mi náà mi ò rí náà. Mi ò rí náà. Bí ẹ pàdé kí ẹni máa fà ẹ́ máa fà ẹ́ máa ẹni máa ṣe ẹni máa fà ẹ́ dànù. Ẹni sọ̀rọ̀ dé ẹni bẹ́ẹ̀ni àdéhùn ṣe wò kọ́lá ní bọ́sù yìí gbé orí ẹ̀ o máa mú yín máa lọ tí kọ́lá ní bọ́bá ok ṣé mo tó ti ṣe mo tó mo ti kọ́. òun náà ló pè mí báyìí kò sí nǹkan tó ṣẹlẹ̀. ó pè fún bẹ́ẹ̀rí à ọ̀wé keeping èwo nu méjèèjì kọ́lá ní come to this place bọ́sì mi kí n ra ok bọ́bí kí n bẹ lọ́wọ́ kan ok mo ti gbọ́ ìlú ok inú burúkú ò ní bí ó tẹ̀sí bí mi báyìí ọwọ́ ọ̀tún ló wà. ẹjọ́ sà àfọwọ́fà ni gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. kí lẹ wí sí ma. àfọwọ́fà ta ni àfọwọ́fà ta ni ṣé kọ́ láti tèmi àti ẹjọ́ kù nílẹ̀ ìjẹ́ máa dùn tó ti ṣẹlẹ̀ nínú ilé yìí ọmọ mi kan kò lè dìde mọ́ láyé bó ṣe wáyé ìkan ti kú o ìkan ti yarọ ìyá wọn ti fọ́ ó ti ẹ̀dá ẹ ti rí Kọ́ládé nìkan lè ló kú bá bí ìmọ̀ tí Kọ́ládé ọ̀rọ̀ àgbàlejò ìjọ tó ti wọnú ilé ìlú ọ̀tọ̀ ẹsẹ̀ ẹ̀dá o ṣùgbọ́n mo mọ̀ tó ṣẹlẹ̀ yìí mi ní fọ́ wọ́ pásítọ̀ kúlà ẹni sùn bá kọ́lé. Gbọ́ tí bá ti mú sọ́wọ́ ọ̀tún ó fẹ́ mẹ́jẹ ní tí wọ́n ti lè fi sọ́wọ́ sí ó máa fẹ́ tàdí ẹ̀ ó lè sọ́wọ́ ẹ wọ́n mi kọ́ ló súnmọ́ ẹ̀. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Kọ́ládé ń ṣàlàyé fún mi sẹ́ẹ̀. kí ni wọn náà tún máa ṣe ń tàbí ẹ jọ. Kọ́ládé rè Kọ́ládé ní kòkòrò tó wà ní ìgbà point of number 1 point mo ní pọ́ǹtì gan tó ní mi àti ẹnìkan ló kù àbí màá wá sọ pé bàbá ni àbí kò lè jẹ́ bàbá. rárá. ẹ wo mọ́mì ṣe rí nǹkan tó ń ṣe yìí ó sì látúnṣe tẹ́yìn náà bá jẹ́wọ́ nǹkan tẹ́ ẹ ṣe ní kọ̀rọ̀ tí ojú ẹ̀dá kankan ò tó ṣùgbọ́n ojú Ọlọ́run ò tó tẹ́ ẹ bá jẹ́wọ́ àtúnṣe sì wà sọ̀rọ̀ yìí. sítá mi ò ṣe tí ò jẹ́ sítá mi ajá ká jẹ́wọ́ mi ta dé yìí o ẹ jẹ́ ká jẹ́wọ́ mi ta dé yìí sítá mi. kí ni ìyàwó mi ò lè ṣe kan tí ò dáa. àbúrò mi ṣe kí n jẹ́wọ́ ni ilé tó bẹ̀rẹ̀ pé kí n ṣe jẹ́wọ́ ni ilé wọn sítá mi kò ti bàjẹ́ jẹ́wọ́ ọ̀hún ẹ jẹ́ ká jẹ́wọ́ ọ̀hún. irú iṣẹ́ rọra. àbámi má bínú èmi náà kọ́ ìwọ ló fà á. ó ń ṣẹ́jú èmi náà wo gbàtà tíjọ jìyà tí ṣẹ̀ mú wá bí omi
Ọlọ́run á dá wa lóhùn tó ń ṣe wá lọ gbọ́mọ kan wá láti ibì kan ó gbé dé òtún jẹ́ kó dúró sáàyè rẹ̀ ó tún gbé sórí àwọn ọmọ mi ni mo ṣe wo pé kí n gbèjà ara mi jà. Ìwọ obìnrin kí ló lókè tún ṣe fún ẹ̀wọ̀ dájú ilé ìkọlù kan bíbélì ní wádìí ohun kò dájú ó sì di etí ṣe òtítọ́ mú. mo ṣe mistake pẹ̀lú bíbélì mi ò wádìí. wádìí. sọ̀rọ̀ ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀. Kọ́ládé ọmọ dáadáa ni. mo ṣẹ̀ṣẹ̀ rí ní báyìí. èyí náà tún sọ nígbà tí Kọ́ládé wọnú ilé gbogbo nǹkan lọ sókè. mo sọ bẹ́ẹ̀ ni. ọmọ olóríire ni Kọ́ládé ọmọ olóríire ni. mo dẹ̀ bí tiẹ̀ kójú ẹ̀ fọ́ àdìjọ́ sunkún gbà tọmọ ní pọ́blẹ́mù ni nígbà tí kejì kú náà àtúnjọ́ sunkún ni nígbà tí wo ikán tún ya abirùn àjọ ń ké ni ó dẹ̀ ń ṣe pásítọ̀ Kọ́ládé dáríjì mọ́mí ẹ̀ dáríjì wọn ó ṣe ọkọ mi ẹni sì jẹ́ ká gbàdúrà torí kò sí nǹkan tí apá Ọlọ́run ò ká láti ìgbà tí gbogbo ẹ̀ ti ń dàrú náà láti fi àdúrà ràn yín lọ́wọ́ ní church so brother ẹ jọ̀ọ́ ẹ fún wa ní orin. Kò ságbára tó dàbí ti Jésù. Kò ságbára tó dàbí ti Bàbá. Kò sí o, kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó ju agbára lọ. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa Ọlọ́run alágbára. A dúpẹ́ nítorí pé ẹ̀yin lẹ́yìn ojú ọ̀rọ̀ yìí lónìí. Olúwa fi ìyìn àti ògo fún yín. Torí pé a ti kọ́ wípé àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù boyo jáde kúrò nínú kọ̀lọ̀fín wọn. A pa ní àṣẹ ní orúkọ Jésù. Gbogbo ìmísí òkùnkùn ní ilé ayé arábìnrin ó yá pòórá. Àmín. Kí ìmọ́lẹ̀ kí ó tàn. Àmín. Ògo Olúwa kí ó farahàn. Àmín. Jésù Kristi Olúwa wa. Ọkọ mi ṣé mo ti rí iná mo ti má bínú ọkọ mi ẹ fi sílẹ̀ ó máa lálàáfíà. Mami! Àti mo yẹ! Má bínú! Ẹ ṣe pàṣẹ. Ẹ ṣe ní o! Mo dúpẹ́ ẹ ṣe o. Àbúrò mi ò ṣe é pàdúró tì í. God bless you, ma. Thank you so much, ma. Ẹ ṣe mo dúpẹ́ thank you. Ẹ ṣe thank you so much. Mo ti ní àti fàmì sáà. Ẹ ṣe mo dúpẹ́ thank you so much. Ọlọ́run la máa pè. Ọlọ́run la máa sí o. Ọlọ́run la máa gbé ga o. Olúwa ṣe o.